Ẹ kú dédé àsìkò yìí, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí Ọlọ́run wa dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láyé tí ó dára. Ọ̀pọ̀ omi sàn kọjá abẹ́ afárá ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ọlọ́run ògo ni forúkọ yín. Àdúpẹ́ ẹ jẹ́ kí a rí ọjọ́ rú mìíràn nínú oṣù yìí. A sì dúpẹ́ nínú oṣù àṣepé yìí, ire ìbùkún àṣeyọrí ìtẹ̀síwájú yóò rú wá fún wa ní orúkọ Jésù. Àti wípé gbogbo ìpele ọ̀nà ayé wa tí a ti nílò ìdásí yín, ẹ̀yin Olúwa yóò dá sí wa láti òkè ní orúkọ Jésù. Ẹ ó sì ya àwọn ọ̀tá wa lẹ́nu. Rọ́nà tí a gbọ́ lẹ́nu yóò ṣọkàn àti ara wa ní rere, kò sí lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ kejìlá oṣù keje. Èní ọjọ́rú ọjọ́ kejìlá oṣù keje. A ó máa gbé àkòrí tó sọ wípé ìdásí látòkè, ìdásí látòkè. A ó mú àkọ́sórí wa nínú ìwé Ẹ́sódù orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá. Ẹ́sódù orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá. Nítorí náà, wá nísinsìnyí, èmi ó sì rán ọ sí Fáráò kí ìwọ kí ó lè mú àwọn ènìyàn mi, àwọn ọmọ Ísírẹ́lì láti Íjíbítì jáde wá. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Kíróníkù kejì orí 20 ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ìwé Kíróníkù kejì orí 20 ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹrìnlélógún tí ó kà báyìí pé ó sì bá àwọn ènìyàn náà gbèrò. Ó yan àwọn akọrin sí Olúwa tí yóò máa yìn nínú ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà, àti láti máa wí pé ẹ̀yin Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé. Nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kọrin àti tí wọ́n sì ń yìn, Olúwa yan ogun ẹ̀yìn ti àwọn ọmọ Hámórì, àwọn ọmọ Móábù àti àwọn ará òkè Séírì tí ó wá sí Júdà, a sì kọlù wọ́n. Àwọn ọmọ Hámórì àti àwọn ọmọ Móábù sì dìde sí àwọn tí ń gbé òkè Síríà láti pa àti láti pa wọ́n run. Wọ́n sì pa wọ́n run túútúú. Nígbà tí wọ́n sì pa àwọn tí ń gbé òkè Síríà run tán, ẹnì kíní ṣe ìrànlọ́wọ́ láti run ẹnì kejì. Nígbà tí Júdà sì dé ìhà ilé ìṣọ́ ní aginjù, wọ́n wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, sì kíyèsí òkú tí ó ṣubú lulẹ̀ ni wọ́n, ẹnìkan kò sá àsálà. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní òní. Àkọsílẹ̀ nínú ìwé Genesis fi hàn pé nígbà kan rí ayé wà ní jújù, ó sì ṣófo. Síbẹ̀síbẹ̀, ìdí eléyìí kì í ṣe àfojúsùn wa ti òní. A fẹ́ mọ ìdí tí ìdásí látòkè wá fi jẹ́ dandan nínú ìgbésí ayé ènìyàn. Fún àpẹẹrẹ, nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n bá ara wọn ní oko ẹrú, wọ́n kígbe sí Ọlọ́run àwọn baba wọn. Ǹjẹ́ nísinsìnyí kíyèsí, ìgbà àwọn ọmọ Ísírẹ́lì dé ọ̀dọ̀ mi o, èmi sì ti rí i pẹ̀lú wàhálà tí àwọn ọba Íjíbítì tí ó ń wàhálà wọn. Ìwé Ẹ́sódù orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwé Ẹ́sódù orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án. Ní ìdáhùn sí igbe wọn, ó dá sí wọn látòkè. Èyí tó túmọ̀ sí pé ó tú wọn sílẹ̀ kúrò lóko ẹrú Fáráò. Ìwé Ẹ́sódù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà. Irú ìṣòro yìí tó dojúkọ àwọn ọmọ Ísírẹ́lì yìí nìkan, àwọn ènìyàn kan náà ní ìdojúkọ tó lágbára kọjá ààlà, wàhálà àti ìṣòro tí kò ṣeé sọ láti ìran dé ìran. Ìdí eléyìí ni à ń rí nínú ìwé ìfihàn bí Èṣù ṣe wá sáyé pẹ̀lú ìbínú ńlá láti dá wàhálà sínú ayé àwọn tó ń gbé orílẹ̀-èdè. Ìwé ìfihàn orí ìkejìlá ẹsẹ̀ ìkejìlá. Àfi tí Ọlọ́run bá dá sí bí ó ti ṣe nínú ìwé Genesis, ayé ènìyàn lè polúkúrúmuṣu bí Ọlọ́run kò bá dá sí o. Nínú ẹsẹ̀ bíbélì wa òní, ọba mẹ́ta gbìmọ̀ kóra jọ pọ̀ tako ẹ̀yà Júdà. Jèhóṣáfátì ọba Júdà kígbe sí Ọlọ́run fún ìdásí látòkè wá. Kó tó mọ̀ pé nítorí wípé ó mọ̀ pé kò sí ọ̀nà tí òun fi lè borí ogun náà pẹ̀lú ọba kan ṣoṣo. Kí a má tó wá sọ àwọn ọba mẹ́ta tí wọ́n kóra wọn jọ pọ̀. Olúwa dáhùn ó wípé ẹ̀yin kò ní ìjà nínú ọ̀rọ̀ yìí o. Ẹ tẹ́gun, ẹ dúró jẹ́,
kí ẹ sì rí ìgbàlà Olúwa lọ́dọ̀ yín, ìwọ Júdà àti Jerúsálẹ́mù. Ẹ má bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe fòyà lọ́la. Ẹ jáde tọ̀ wọ́n, Olúwa yóò sì pẹ̀lú yín. Ìwé Króníkù kejì, orí 20, ẹsẹ̀ 17. Olúwa dá sí ogun náà o. Ọba Jèhóṣáfátì àti àwọn ènìyàn rẹ̀ sì rí ojú rere gbà. Olúwa yóò dá sí ọ̀rọ̀ rẹ lónìí ní orúkọ Jésù. Síbẹ̀síbẹ̀, o gbọ́dọ̀ ṣetán láti dàpọ̀ mọ́ Ọlọ́run alágbára nípasẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀. Ṣetán láti sin Ọlọ́run nínú ìwà mímọ́ kí o sì jẹ́ kí ìwà mímọ́ kí ó jẹ́ ìgbésí ayé rẹ. Kí ìwà mímọ́ kí ó jẹ́ ìgbé ayé rẹ. Àdúrà. Bàbá, jọ̀wọ́ dá sí ọ̀rọ̀ ayé mi lónìí bí o ṣe ṣe fún Jèhóṣáfátì àti àwọn ọmọ Júdà. Olúwa, dá sí ọ̀rọ̀ ayé mi lónìí bí o ti ṣe fún Jèhóṣáfátì àti àwọn ọmọ Júdà. Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ ayé wa lénìí ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá kó ní ọmọ mi sí èmi ní ìyá rere, ìyá àwọn ọmọ rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Nígbà tí wọ́n máa pàdé ní ọ̀la, ẹ̀yáṣẹ́ ó dàpọ̀.